Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì SALATY. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì SALATY. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. SALATY TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí SALATY kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Sọ́rọ̀ ayé rẹ̀ ó níyànjú yẹ́nyẹ́. Ẹ̀yin tẹ́ ń pè sọ́rọ̀ ayé yìí ti níyànjú. Allah! Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ pátápátá yìí ń sọ ni ìǹsẹ́nukú rẹ̀. Ẹrú ayé lẹ́ ń ṣe o. Wàláhì wọ́n ti lo kádàrá gbogbo yín. La ilaha illallah. Kò sí eríire kẹ́tẹ́ ṣe mọ́ àfi tẹ́ ẹ bá jáwọ́ mẹ́. Mi ò háìdì kankan. Àwọn àtẹnì kankan àtijọ́ ní kankan kọ̀ọ̀kọ̀kọ̀. Kí ni dáhùn wájú? Ẹ̀yin lẹ gbìn wá ní tẹ́ẹ̀fì fẹ́ ká wa. Bẹ́ẹ̀ bá lágbára tó ṣù ọ̀ ní ẹ sọ ẹnìkan dírú ń tà dà yín nínú yín. Allah. Kẹ́ ẹ má wíwìkúwì, ẹ kàn má sọ̀rọ̀ nọ́mà ẹ má ṣe kínní. Ṣèbéèkì búdà kàfí tí ẹ̀ nìkú nù. Ẹni tá a bá rí tá a jọ wà pé àwọn jọ ń kíra wọn, wọ́n jọ wà papọ̀, ìfẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló dà wá pọ̀. Kìí ṣe fẹ́ ẹgbẹ́. Kìí ṣe fẹ́ ẹgbẹ́. Torí níbi tí ọ̀rọ̀ yìí ń lọ, ọjà mímọ̀, ọjà kéwú, ọjà àwọn àfáà, àwọn ẹni ọlọ́run tí wọ́n fi wàhálà ọ̀tá oògùn erí bẹ́ẹ̀ ni gbogbo wọn kú sí lẹ́yìn kí Islam lè rí dìjókòó kí máa rí dìjókòó kálukùránì rí dìjókòó ó ní gbogbo bàbá yẹn kú sí wàhálà yẹn náà ṣe tá fi kú iṣẹ́ wọn làwọn fẹ́ dànù yìí. La ilaha illallah. Gbogbo wọn tó bá ń jọ láàrin ẹni ọlọ́run tàná táyé fi mọ̀ ọ́ tálùbákà wọn ló ń gbé kí. Tó o bá dìfẹ́ǹdì ẹ̀ bí ṣe ń lọ yìí ó jí ọ̀hún ọlọ́run ó sì bí ọ. Ọjà rẹ ní ọlọ́run ní tú yìí. Nígbà tí ẹ bá kálukùránì kó tó wá torí tó fẹ́ jẹ́ ó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ayé. Àwọn tí ń yọ ikò nú ogun ayé gan bẹ nú ogun. Wọ́n kóòdì fún yín ni. Ogun náà wọ́n pàṣán gidigidi. Ìyà ń jẹ wọ́n. Àtẹni tí ń pàwà yín, ó níbi tí ìyà ti ń jẹ, ó níbi tágbà kò ti ṣe, kò sunkún wọ́dọ̀ rẹ ni, ẹ̀ẹ̀ká mọ́ ibi títí ń sunkún ni. Ta ni ò ní kú? Ọlọ́run fún un tó pọ̀ nínú àwọn ẹ̀dá alágbá lóòótọ́. Àmọ́ nínú bí tọ́lọ̀ ń de kóòdù wọn mọ́ ni wípé gbogbo wọn náà kò sí bá ṣe lè wé pẹ́ tó wọ́n padà kú náà ni. Ọlọ́run fi ní wa tawakkal ala al-hayyi allazi la yamut. Ọlọ́run ọba láàyè tí ò ní kú láíláí òun ni ẹ gbára lé. Tọ́lọ́run ò ní kú. ولكن الله سلم إنه عليم بذات الصدور. Kò sí tẹ́mi fi ń wí báyìí ojú wípé má jẹ́ kí lúgú dàpọ̀ má sápà. Má dàrú o. Nígbà tọ́lọ́run ọba ò tí ì ṣe tó báyìí fún wa gan, ń tá jẹ kò já a sì wà wù.
ìní tí ó bá kí ibi títí ń bẹ́gibẹ́gi èèyàn kí tí wọ́n ń dà láàmú pé à ń jẹ mí ni èmi tí mo lè má jẹun ọjọ́ mẹ́ta gàrí tí bá mu kù lálẹ́ náà ní mu láàárọ̀ yìí sì gbéra látàzù báyìí mo fẹsẹ̀ rìn lọ sùkúl màá tún réyàn tó fẹ́ gbé mi lójú ọ̀nà yìí tún kóòdì fún pé kò sí kankan o ẹ máa lọ ń tẹ̀yìn mò ń retí èèyàn tó fẹ́ gbé mi ni màá fẹsẹ̀ rìn dé sùkúl nígbà míì kí n tó rówó tí fi jẹun tí ó dá mi padà ìgbà tó yẹ ká tẹ́lọ̀ àwọn èèyàn nù tẹ́bi ó jẹ́ kí yẹn sí wà wù á tẹ́ nígbà hùn. kódà gbà hùn ló yẹ ká jọyìn a sì rí àwọn tí ń ṣe bí irú wọn gbà hùn náà á dá wọn lóhùn ìpìlẹ̀ ó máa hùn láàrin kálukú. àbí wọn kọ̀ wò bí pé ìjáfà yìí kẹ́ bẹ̀rẹ̀ lérí tiwa. oníbàwọn àgbàlagbà ṣe tó bọ́ ṣe rìn eri tiwa ní ó ti wá bàjẹ́ láwọn ní kinní kan ní tún ń lò nǹkan kan wà tó tún strong gan ìrìn kan tún wà téèyàn máa ń rìn àwọn kan wà tó pè nísìn tọ́rọ ayé rẹ̀ ó níyànjú yẹnyẹn ẹ̀yin tẹ́ ń pè sọ́rọ̀ ayé yìí ti níyànjú gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ pátápátá yìí ń sọ ni ìǹsẹ́nukú rẹ̀ ẹrú ayé lẹ́ ń ṣe o wàláì wọ́n ti lo kádàrá gbogbo yín kò sí eríire kan tẹ́ ṣe mọ́ àfi tẹ́ ẹ bá jáwọ́ mẹ́. وتوكل على الله الذي حي لا يموت وتوكل على الحي الذي لا يموت وتوكل على الحي الذي توكل على الحي الذي لا يموت Ọlọ́run tí ò ní kú ní àfẹ̀yìntì o ẹ má jẹ́ kẹ́rù kankan bà yín fọkànbalẹ̀ wà confident pójú ọ̀nà tó wà yín náà ni ó gbé ọ owó kan gbogbo nǹkan o bó bá jẹ́ owó la gbé lérí ni á ti sì wà wù á gbé owó sọ́kàn ẹni bá gbé owó sọ́kàn kò sí tí ò lè ṣe tí ó fi rówó hùn kò sí rìn tí ò ní rìn kò sí tí ò ní jẹ kò sẹ́gbẹ́ tí ò ní wọ̀ ayé tẹ́fẹ́ fi hàn yín hùn ṣé ẹ ti wá aráyé hùn ṣé ẹ ti rí mú ṣé ń tẹ́ ìfẹ́ ti tẹ̀yìn lọ́wọ́ ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ yìí àwọn tí rówó nù yín hùn náà náà ń rí àwọn yóò nìkan náà mọ̀ rí ẹlòmí ò ní rí mẹ́lá rí. La ilaha illallah. èyí tẹ́mi ń sọ yìí ẹni bá lérò pé ó da relationship èmi àtòun rú ó dàrú lọ́dọ̀ ti ẹnu. èsè bàbá mi èsè ìyá mi èsè àfà mi. àwọn àtòrí nǹkan kan relationship kan tí ò ní gbé wa dọ́dọ̀ Ọlọ́run. ẹlẹ́ẹ̀gbẹ́ tẹ̀sìn wá o àwọn òbẹ́ nìkan kan jà o gbogbo ọ̀rọ̀ yín ní sì ń bá ìsìn jà lẹ́fí kọjú ìjà sọ́lọ́run Ọlọ́run tó kú sùúrù. Ọlọ́run kú sùúrù o bí ẹ bá ṣe sùúrù Ọlọ́run ni ojoojúmọ́ là ń tọ Ọlọ́run láyà à ń gbéná kọ Ọlọ́run lójú nígbà tí ẹ bá ní kò sọ́lọ́run kí lẹ̀ kí ń pọ́ Ọlọ́run ọba wà ẹ mọ̀ pé bọ́lọ́run bá dàbí àwọn èèyàn ni Ọlọ́run rọ̀ mọ́ fún lẹ́fídẹ́ǹsì ń bẹ̀rù náà ni àwọn ẹ̀mí ìhun náà lọ́wọ́ wọn rántí kan máa lù kọ́nà báyìí nísìn gan-an fíìmù tẹ́ ti fún àwọn ẹ̀mí ìhun gan-an yóò kàn máa yà wọ́n lẹ́nu bí táwọn àyín pé ṣẹ́dàmú yóò wá pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tán ti wà jẹ́jẹ́ wọn bí táwọn wà látijọ́ yìí. gbogbo àfọ́ ọ̀dọ́ lèmi lè sọ wọ́n sí ọmọ wọn sí ọmọ tọ́lọ́run bá fún ọ ní ẹnu láti lè sọ̀rọ̀ pé ìwọ náà ní àwọn tí ń tẹ̀lé ọ o láwọn tiẹ̀ tó sọ̀rọ̀ tá sì gbọ́
sọ bí tó bá wà o Hayyakumullah. kò sì sọ yìí tó pé àmọ́ àtẹnujẹ ó tiẹ̀ tó nù ìlú tá a wà yìí èmi ò má ti bò mí o àtẹnujẹ wa lọ́nà bíi ní àgbà nílọrin yàn yìí àtẹnubọlẹ̀ àti àgbákò kéta lérí mòlúdì tó fẹ́ ṣe kódà ẹlòmíì ó kọ̀ kó fún oníṣàngó láwọ́dún jọ̀hún tí ó bá sàtì náwó níjọ̀hún kò kọ̀ kó bá ṣe Ṣàngó jọ̀hún pé ságbàwọ́dù àwọ́dù wo ló fún. ìtàfíntà ọ̀pọ̀lọpọ̀ èèyàn júlẹ̀ yìí àwọn tí wọ́n kó wọnú àwọn àgbákò tá à ń wí yìí ọ̀rọ̀ owó yìí náà ni